ó pọ̀ rẹpẹtẹ àmọ́ mi ìfẹ́ mẹ́nu bá ń sọ pé ẹ̀yà gbàgbé ẹ̀ àfisẹ́yìn nílẹ́gùn fi ṣọ èmi padà sẹ́yìn nǹkan tó bá ṣẹlẹ̀ mi ò dẹ̀ rí ìdojúkọ náà tó lè ṣẹlẹ̀ sí mi nítorí mo gbàgbọ́ ní ọ̀rọ̀ àwọn bàbá wa tí mo lè dì mú di ọ̀la bí ọ̀nà kan ò bá dí èmi ò lè là tí máa sọ fáwọn èèyàn pé má jáyà máa dínà mọ́ ẹ ibi tákẹ́ bá ká mọ́ ni o Olódùmarè ń gbọ́ ibi tápá ẹni ẹ bá ká mọ́ ló máa dínà mọ́ ẹ mọ́ ọ̀nà pọ̀ tó máa là tọ́ báyìí kọ́ bá halẹ̀ mọ́ ẹ kìnnìkan má bàjà kàn tó kọ́ ara ẹ kó jókòó kó ronú ẹ wàá rí pọ́nà kan kàn yọ ni pé ọ̀nà rí adé máa lọ́ tiẹ̀ dẹ̀ ṣe rere lọ́n tiẹ̀ nìyẹn ó parí mo ìfẹ́ padà sẹ́yìn mọ́ gbá wọn yẹn ti lọ mo ṣáà ń borí. èèyàn ni òun ló jókòó yìí tó ń bá yín sọ̀rọ̀ ọmọ bíbí ilẹ̀ Yorùbá dẹ̀ ni Yorùbá ni bàbá mi Yorùbá ni ìyá mi mo mórúkọ àwọn méjèèjì pọ̀ mọ́ aṣọ pọ̀ orúkọ agboolé bàbá mi orúkọ agboolé ìyá mi mọ́ aṣọ méjèèjì pọ̀ òun ló bí Fash-Lanso ẹ̀. èmi Èkó náà bẹ̀ mí sí mi ìmọ̀ bò mí àfikún di mo ṣe wàá gbà tó ti lóyún mi Èkó náà ní sí wọ́n dẹ̀ bí sí. kò sẹ́ni tí ò kì í ní mi ò rí ọmọdé náà tó bá ń dàgbà tí ò kì í ní pé nǹkan báyìí ló máa wù mí láti di àmọ́ ṣe fẹ́ gbọ́ èmi ò gbé mo ní nǹkan kan tí mo tiẹ̀ lérò mi ì ní lẹ́yìn tí mo wo bàbá mi tí mo dẹ̀ ń wò ìyá mi gẹ́gẹ́ bí jígí àti wúrà parí àmọ́ ká sọ wípé bóyá ohun tí èèyàn bẹ̀rẹ̀ sí ní máa nífẹ̀ẹ́ sí òun ló ṣàtọ́nà ibi tí mo wà lẹ́ni torí ẹ̀ ní ṣe máa ń sọ fáwọn àbúrò mi ń bà mí àbáwọn àjọjẹ́ irọ́ tẹ bá lọ́mọ tẹ bá rí pé nǹkan báyìí tẹ bá ṣàkíyèsí pé nǹkan báyìí ló ń kó máa ṣe ẹ tì lẹ́yìn ni ẹ má dà á láàmú lórí torí ohun tí èèyàn bá ń ṣe tó bá ń fúnni láyọ̀ ọ̀nà ẹ̀ ni òdìgbà tó bá lọ bá wòlíì láwo kan àbá àfáà kan ohun tó bá ti ń ṣe tínú ẹ bá ń dùn bó ṣe ń ṣe ọ̀nà ẹ nìyẹn ọ̀run ti fọwọ́ sí ẹlẹ́dàá ẹ ti rọ̀ mọ́ àmọ́ ohun tó bá ń ṣe tínú ò bá dùn tó pé o bá jí láàárọ̀ bá máa rojú ní pé àtúntò lọ bí ṣó ṣe báyìí wàhálà ò lélẹ̀ báyìí lọ́ọ̀rẹ́ máa bọ́nu eléyìí kíyèsí tó bá rí pé wá di òpin ọ̀sẹ̀ tó pé wá mú kí ní táwọn bábà fi ń gẹrun tó wá ń gẹ fáwọn àwọn ọ̀rẹ́ tínú ẹ ń dùn tó ń ṣeré tínú ẹ ń dùn tẹ́ ń dá wákà tẹ́ ń dọ̀wẹ́ kẹ́ ń bẹ̀ bàbá ọ̀nà ẹ nìyẹn ohun tá a pa owó fún ẹ nìyẹn tó bóyá ṣe yẹn inú ẹ ń dùn òun bá ọ̀rẹ́ rẹ rìn títàn èyí tó ń ṣe tó ń rojú ń bẹ̀ yẹn ò ṣọ̀nà ẹ̀ bó ṣe ń rojú ń bẹ̀ yẹn àwọn tó jó níbàárà wọn pé kí lè ṣe lé wọn ní wá mọ́ wọn ní wá bá ẹ nájà ẹ bóyá tó ń ṣe tínú ẹ ń dùn tó ń rẹ́rìn yẹn ọmọkùnrin ibẹ̀ ń fẹ́ lọ gẹrun bí ẹ ṣe ń là bí ẹ ṣe ń lù nìyẹn tó bá ti ṣàwà kọ́lọ̀ fọ̀run kẹ́ ẹ̀gbọ́n mi Gbénga Adébóyè jẹ̀ǹgbẹ̀ tí ìjọ̀gbọ̀n kan wọ́n máa ń battalion ó ní tí wọ́n bá ṣàwárí ara ẹ̀ ajé èèyàn ìtumọ̀ ẹ̀ ní òyìnbó pé to discover yourself tó bá ti ṣàwárí ara ẹ̀ wàá jẹ́ èèyàn òun ṣe ìgbà tó bá ń káàkiri tó ń jábà lámàkiri mọ́ so nígbà yẹn a máa ń lọ tí n bá ti lọ́léèwé àyíyá máa lọ wo fíìmù ní àwọn cinemas tó wà káàkiri gbà yẹn ẹsẹ̀ bẹ́ẹ̀ ni mo ti nífẹ̀ẹ́ sí ibi tí mo ti he ìfẹ́ yẹn nìyẹn lọ pé tó bá yá bí eré ìfẹ́ tí mo ní sí tó jinlẹ̀ yẹn gan òun ló gbé mi wọnú ẹ̀ nígbà tí mo dàgbà tán òun ni ta fi ya gbogbo tó kù lẹ̀ pé ẹ̀yin ẹlẹ́jọ́kọ̀ eléyìí nínú ìmánú ti máa ń ṣe òun ni. ṣé yẹn ṣé wọ́n ti ẹ̀ fowópamọ́ bẹ̀ wọ́n fowópamọ́ bí dàbí ilé-iṣẹ́ báńkì tó máa ń yá àwọn èèyàn lówó ṣòwò ni NIDB Nigerian Industrial Development Bank òun ni wọ́n máa ń yá àwọn èèyàn lówó ṣòwò ni máa rẹ̀ ṣe náà tá a gbé a máa kó pàtí òṣìṣẹ́ ọ̀nà mi tí èmi àtọ̀gá mi fẹ́ẹ́ já ń gbà kan àfẹ́ já ń gbà kan àmọ́ kí n kí bóyá gbà yẹn náà mi ò rówó owó wà ń bẹ ṣe àpótí ọ̀ máa ń ṣe nǹkan kan tó yẹ pé wọ́n ti forí ẹ̀ sọ wọ́n ti sọ̀rí sí wa ń bẹ̀ pé oṣooṣù ló máa gbowó òun náà ń pè lọ́gàtà owó aláàrú wa pé ní tí máwọn kan má lè
tẹ̀lé ohun tí ẹlẹ́dàá wọn fẹ́ nìyẹn láti jẹ́ èèyàn. Torí owó yẹn pé ọ̀gá ọ̀tà owó ìyá ṣàwọlé níparí oṣù wọn ìṣiṣẹ́ bí iṣẹ́ mọ́ ìmẹ́lẹ́ pọ̀ jù. Èmi dẹ̀kẹ́rẹ́ èmi wò pé owó yẹn wá lóòótọ́ adé ń ṣiṣẹ́ bí iṣẹ́ adé ń ṣe fàájì náà gbà yẹn à lọ club o àwa lọ a lè gbá club yẹn Friday Saturday Sunday ẹ pé Monday ni máa ṣe wọlé Monday láàárọ̀ ojú àwa pọ́n okokoko mo dẹ̀ máa lọ bí iṣẹ́ Starbucks ń dóde mi ní bus stop láago 6 àwa débi tí ojú àwa pọ́n àwa bẹ̀rẹ̀ sí mu coffee. Àmọ́ nǹkan tí mo kàn mọ̀ pé iṣẹ́ rí bóyá nǹkan tí mo ti dàgbà pẹ̀lú tí mo sọ síwájú ó ń dààmú mi dàgbà kan dúró sí ó dàbí akásọ kẹtàlá kọ́ ní ọ̀dọ̀ tiwa ni 13th floor náà bí ìlà wà màá kàn dúró sí orí òkè yẹn màá kàn máa wọ́n tó ń lọ ní ti Broad Street yẹn gbà mí pé àwọn èèyàn rèé nínú àwọn èèyàn tó ń lọ yìí àwọn tó máa jẹ́ èèyàn lọ́la wà nù wọn tí wọn ò dẹ̀ mọ̀. Èmi náà tí mo wà ń bí tí n bá bọ́ ìta kankan ò lè ṣe mí tí n bá bọ́ síta yìí Olódùmarè ń gbọ́ nǹkan kan ò lè ṣe mí tá a ṣe mí ayọ̀lá ṣe mí ìdùnnú ló máa ṣe mí ìlọsíwájú ló máa ṣe mí ire ló máa ṣe mí kémi náà bọ́ ìta nígbà tí mo lọ ọdún méjì ń bẹ̀ mo kàn jí lọ́jọ́ yẹn ni bí bá ṣe máa ń lọ club yẹn náà ni kàn di Monday mo kàn jí Starbucks ń dún ta mo kàn jú sùn padà ní mo sùn dáago 12 kàn wọṣọ ni nítorí aṣọ tí mo wọ̀ nítorí aṣọ wọn track ni mo wọ̀ mo pe taxi wà dáa mo pe taxi Broad Street lè gbé mi dé mo ní dúró má lọ àwọn security wọn mọ̀ mi dáadáa you no come work today I dey leave that man just dey watch am make e no go only no problem mi sáré gòkè lọ nìyẹn sáré dọ́fíìsì wa kò ju lẹ́tà sí iwájú secretary ọ̀gá mi ni kí lórúkọ ẹ̀gbọ́n yìí o àmì ìrántí àṣì máa ń sọ̀rọ̀ dáadáa ọmọkùnrin dáadáa ni wọ́n dáadáa kì í ṣe ọmọ Yorùbá kì í ṣe ọmọ Ìgbò abidjan adájọ́ ta yẹn ni wọ́n sọ̀rọ̀ ẹgbà ọkùnrin pé ṣọkọ́ yìí mi ká this boy no come work today we don dey wait ọ̀gá mi ò wájú rẹ̀ so ayọ̀ náà nǹkan tó bá wà ní leave ìwé àgbáwájú wa kọjá máa mú fọ́gà ó kàn wò mí àgbàjì wá ní kí ni ẹ bá kà resignation letter pé mi ìṣe mọ́ ó kọ́ wò mí báyìí ó ní Yomi are you serious mo ní ẹ̀gbọ́n mi ìṣe mọ́ jẹ́ kí ló fẹ́ máa ṣe mo ní mi ti mọ̀ a ò ìmọ̀ kẹ̀ wọ́n ṣàn bá mi sọ lóyìnbó ṣà ń sọ mo ní mi ìṣe mọ́ nǹkan tán padà ní ilé bá yá májú padà sílé gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n yìí ṣe sọ fún mi nígbà tá a padà ríra gbé wọ́n ní oṣù 3 lọ̀gá mi wọ́n fi tọ́jú lẹ́tà yẹn sínú ọ́fíìsì wọn kò mú lọ sókè kí bóyá ọmọkùnrin lè ronú ká padà wá gbogbo yóò lè ronú ká padà wá oṣù 3 gbáko ló fi tọ́jú ẹ̀ sínú ọ́fíìsì ẹ̀ tí ò mú lọ sókè tí bóyá máa padà ó fi hàn wípé akíntòkunbọ̀ la máa ń pè wọ́n da léèyàn àmọ́ wọ́n fẹ́ kí wọ́n fi ṣe ṣìmẹ́lẹ́ wọ́n á bá yàrá láti ṣe ṣìmẹ́lẹ́ ọ̀bọ̀ tí tó bá mọṣẹ́ ṣe tó já kọjú èèyàn àwọn afẹ́ràn ẹ̀ mi mọ̀ nǹkan tán rí torí mi ọmọ Èkó bóyá àmọ́ tán rí náà wọ́n fi mú lẹ́tà oṣù 3 fẹ́ lọ́nà fi tọ́jú ẹ̀ àṣẹ bọ́ sí gbòòrò nìyẹn ṣá lọ́rọ̀ kan àṣà bẹ̀rẹ̀ sí máa tún ṣe iṣẹ́ kékeré kan bẹ̀rẹ̀ sí máa ṣe gẹ́gẹ́ bíi pé aláwọ̀ rẹ̀ ń ta gbẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń dowó bẹ̀rẹ̀ sí máa ṣe pàdùpà àṣà jánà sí fíìmù yìí ní tààràtààrà àwa bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni owó gidi nígbà yẹn owó gidi ni tí ọ̀pọ̀ àwọn tí mo bá gan ń bẹ̀ tí wọn ò gbà bóyá nítorí pé òun bí tí mo ti ń bọ̀ ló fi jẹ́ pé eléyà àmọ́ táwọn fi lọ tó máa bínú ó jẹ́ pé nǹkan tó yẹ ká ní kó ṣe ó ṣe dáadáa òun ló fà á ṣe mọ̀ pé náà tó bá dé pé èèyàn ti ń wọnú ara wọn a fẹ́ dé pé ọ̀rọ̀ a lè ṣe ìyẹn mọ́ iye báyìí ni mo tó bá dé lórí ẹsẹ̀ pé bẹ́ẹ̀ kọ́ kàkà kí n lọ sẹ́yìn iwájú lọ pé ibi tí ń rí sí o ó máa mú kùsùn dání
máa fẹ́ mú jà dání pé kí ni ṣe bó ló ti ń bọ̀ gan ṣé kò bá wọn kan bí ni kíni kan àmọ́ a dúpẹ́ fọlọ́run. àárò tí wọ́n ń ṣe kí ló dà fún torí ẹni tó ń ṣàárò fún kọ́ ló lówó ń gún ọtí ẹni kankan àwọn tí ó gbowó yẹn wà ń kọ̀rọ̀ kan tó kówó lẹ̀ fún kì í ṣòun ló lówó kí wàá láǹfààní àárò tí ẹ pé òun gangan ò ní jẹ́ ń bẹ̀ wọn ó sì máa lọ kan lẹ̀kùn àwọn tó kó fún tó bá yá nípa ẹ̀jẹ̀ fún mi lówó fẹ́ sọ mi lórúkọ ẹ̀jẹ̀ fún mi lówó mo jẹ́ owó lé ẹ̀jẹ̀ fún mi lówó fẹ́ tún mọ́tò ṣe ẹ̀jẹ̀ fún mi lówó fẹ́ gíní kan kí wàá lẹ́yìn kí ni ìtumọ̀ àárò yẹn ń gbà yẹn tí ìṣòun ló lówó ló máa jẹ owó yẹn ibi tápọ̀ ọ̀rẹ́ mi ló máa jẹ owó yẹn tó pọ̀ ló lówó tó àyè máa ọ̀rẹ́ mi mo ṣe fún màá bá ń bẹ̀ kí wàá ní ìtumọ̀ àárò tí ò ní gbé èèyàn kankan nu wa kò gbé wọ́n tó produce kò gbé actor tó bá ẹ ṣiṣẹ́ èèyàn kan tẹ́ ẹ mọ̀ rí ló lọ gbé ẹgbẹ́ ẹgbẹ́ adẹ̀ ẹgbẹ́ kẹrin alójútì ara lọ àwọn àbáwá bọ̀ wọ́n ní ẹni tí ò bá lójú tì òun pín yín kí ẹ dání ẹni tí ẹ bá rí tí ò bá ti ní ojú tì òun pín yín kí ẹ dání tẹ ẹ bá mọ tó ń jẹ́ òun pín yín kí ó yẹ kẹ́rù báyàn òun pín yín kí ẹ dání tí ò bá ti lójú tì tó bá lójú tì wàá dó lórí ẹsẹ̀ torí ò fẹ́ ṣe nǹkan ẹ̀gbin ìyẹn ò ní pé kó má bá wọn kan ṣe ok tó bá ní pé wọ́n ṣàrò owó tí ẹlẹ́fẹ́ fún lágbájá owó tí lágbájá béèrè kọ́lẹ̀ fún ẹ sì bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ gbà sòkí náà tó wá pè láàárọ̀ tí ì bá ṣe yẹn owó tó lóun fẹ́ gbà kọ́lẹ̀ fún ẹ bẹ́ẹ̀ ni kò sí kankan nu wọn tó sọ pé owó tó sọ pé òun fẹ́ gbà lòun fún ẹ̀bẹ̀ náà ni mo fọlọ́run bẹ̀ mo forí ìyá ẹ̀bẹ̀ mo fi bàbá ẹ̀bẹ̀ mo forí àwọn ọmọ ẹ̀bẹ̀ ẹ̀ wá ní kò ń ṣàárò kí ló máa ti pè yẹn ṣé kò tún bá yẹn ṣàárò ohun tàdé ń sọ ni pé àárò yìí ṣe ọ̀gbọ̀n ló gbé ọ̀tọ̀ làwọn tó ń gbé ọ̀tọ̀ làwọn tó ń jẹ́ òṣìṣẹ́ wà lóòrùn ẹni máa jẹ́ wà ń bòjì ìwọ gan tó jẹ́ producer ìwọ gan ò jẹ́ nú ẹ̀ kí wàá nìtumọ̀ àárò ohun tẹ́ irú àwa báyìí fi dúró nìyẹn tó bá kan tèmi pé mo fẹ́ ṣe sinimá tí mo bá rí ẹ níbẹ̀ pé o lè bá mi ṣe nǹkan kan nínú story yẹn má pè ẹ́ àádẹ́ sọ́nà ni amadúnàdúrà ni iye báyìí ni mo ní tí mo lè san ṣó tẹ́ ẹ lọ́rùn ò tẹ́ mi lọ́rùn ó yá kò tẹ́ mi lọ́rùn èrè ọjọ́ mi ọjọ́ rí àtúnṣiṣẹ́ papọ̀ táyé ẹ̀ bá yọ kò mú jà dání ẹni tí ò bá fẹ́ ni fẹ́ dáadáa ló máa bí sọ́mọ́ làkẹ́jẹ́ pé ẹ torí pé ó fẹ́ gbókàn lọ́wọ́ mi àkìlódé tó máa bóyá wá ń bínú sí ọ̀dẹ̀ ní ọ̀dẹ̀ èèyàn tí onílára èèyàn ni ẹ tó fẹ́ lọ sọ́ọ́ fọ́mọ́ làkejì ẹ olóòfẹ́ gba iye báyìí torí pé ò lè fún wa sọ́ọ́ ìjà pẹ̀lú ẹ òwò àyàn lóde ọlọ́run yẹ káàkiri láburú èèyàn burúkú ni ẹ wọ́n lè rí láyè ibi á máa tẹ̀lé ọ̀nà káàkiri ni òun á dẹ̀ máa ṣe eré tòrọ̀ náà á máa là. mo ní àfẹ́ ẹni tó bá jẹ́ nínú dáadáa ìyẹn ronú bẹ́ẹ̀ ẹni tó bá ti ń ronú bẹ́ẹ̀ wípé lágbájá ní iye báyìí lòun fẹ́ gbà òun dẹ̀ lè san kí ló wá fàjà jáde wàá pé adẹ́bọ̀ síwájú wà lọ́wọ́ tó lè gba tó lè san yẹn tí iye tẹ́ lọ́rùn àwọn kan wà wọn ò lè sọ pé torí àwọn fẹ́ gba àwọn olówó lọ́wọ́ káwọn lọ gba àwọn yẹn bá wọ́n á yà gbomi kaná wọ́n á momi yẹn wọ́n á sùn bí kò máa lọ gba àwọn yẹn bá lọ àwọn kan wà bẹ́ẹ̀ àwọn kan dẹ̀kẹ̀rẹ́ kàn ní jọ̀lọ́ fúráìsì ńlé kí wọ́n ní sẹ̀mú ńlé kọ́ lẹ́ràn ìgbẹ́ ńlé wọ́n á sì lọ gba àwọn ẹ̀bà náà ni olúkálukú pẹ̀lú ti tiẹ̀ bó olúkálukú ṣe fẹ́ gbélé ayé ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò mú jà dání ọmọ yẹn sọ pé lẹ́ǹkan pé àwọn tó bá lérò yẹn pé àtòrí pé Yomi Fash-Lanso tó máa sọ pé òun fẹ́ gba iye báyìí ló máa gbà mo sọ lẹ́nu pé ṣe báwọn kan náà ṣe máa ń bẹ̀bẹ̀ iye tẹ́fẹ́ sọ náà iye tẹ́fẹ́ sọ pé òun fẹ́ gba ẹ̀kọ́ lẹ́sìn padà sàn ṣoṣo wa lọ́n rojọ́ yẹn láburú pé hàn líle ni tẹ́ bá ló le bóyá torí pé ẹ̀ẹ̀rí mú mọ́lẹ̀ ẹ̀ẹ̀rí fi ṣe bọ̀yìbọ̀yì ẹ̀ lè kọ̀máǹdì ẹ̀ lè máa darí boribo ẹ̀ darí bóyá ṣe máa ń dá àwọn kan rí boribo lẹ́fi lọ́mọ líle ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa rí ẹni táwọn èèyàn tẹ̀dá bá rí mú mọ́lẹ̀ òun náà ń pèlè ọmọlúwa máa ń pè ní ọmọ yẹn da good boy ni wọ́n ti rí mú mọ́lẹ̀ ni èyí tí wọ́n bá rí mú mọ́lẹ̀
ọmọ ilé ó le yóò ju wàhálẹ̀ tí kò jẹ́ ó le jù wọn ò rí mú mọ́lẹ̀ ní ẹjẹ́ àsòtọ́ fún wọn ẹ bá àwọn èèyàn sọ pé èèyàn bu ìwọ gọ́gọ́ èèyàn burúkú ṣó jí ó jówó ẹ kò jówó ẹ ó gbàyàwó ẹ kò gbàyàwó ẹ ó pa ẹ lọ́mọ kò pa ẹ lọ́mọ ẹ ṣọ wáyé ìrìn lẹ́gbà yẹn torí kò sọ pé kò báyìí lòun fẹ́ ìwọ náà sọ pé kò báyìí náà fẹ́ ó tó ikú fàjà òun lẹ́kí láyé gan dùn òun lẹ́kí láyé dùn èyí wù mí òun ẹ òun ní lẹ́kí láyé dùn ojú bẹ́ẹ̀ lọ ẹyẹ ronú bẹ́ẹ̀ kò dá o ìwà burúkú lẹ́ ń wo àwọn ìwà ọ̀dàlẹ̀ lẹ́ ń wo yẹn o. àìṣepọ̀ àwọn pé kò ṣe dúró wò kò ṣe Nàìjíríà nìkan gbogbo àgbáyé ni kò sí ẹni tó ń ṣeré sinimá tó láǹkan mi tó ń ṣe lẹ́gbẹ̀ẹ́ tó fi dé ìlú òyìnbó káàkiri wọn ní tó ń pè ní business wọn lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣe ó tún mú wálé fún wọn nítorí ẹ̀ka àwọn náà máa ṣe ń bí nìyẹn dáadáa a gbọ́dọ̀ kó gbẹ̀yìn wá sínú apẹ̀rẹ̀ kan ǹjẹ́ káyàn nànú ẹ̀ ká tọ́ bọ èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí sin ọ̀dà ni ọ̀dà tó fi ń kunlé òun là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí à ń pè ní one touch global paint kó má dàgbé bóyá ọ̀yàn lẹ́nu jù ni àwọn ọ̀dà tó kù náà wọ́n ń yájú ni kì í ṣọ̀rọ̀ ẹnu dánwò ló bí yọ ọ̀kẹ́rẹ́ ìwọ pè wá pé ká wá supply ọ̀dà fún ẹ èyí tó bá fẹ́ bó bá yẹ fẹ́ ni kọ́lọ̀ tó bá fẹ́ la máa ṣe fún ẹ kó wá rí ohun tá à ń ṣe. ìjòyè ní oṣù oníwàásù díkìn àwọn ìjòyè ni ìjòyè ṣọ́ọ̀ṣì ni kì í ṣe oníwàásù. màá padà sí ọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ yìí à ń wo fíìmù gbọ̀ngbà yẹn àdẹ̀ wo fíìmù yẹn lásán à ń wò pé àwa náà fẹ́ ṣe lọ́jọ́ kan gbogbo nǹkan tó wá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sinimá à ń ṣe fíìmù gbogbo ẹ̀ là ń kà láyé ìgbà ẹ̀mọ́ rẹ̀ tí àwọn ẹ̀gbọ́n bá pọ̀ ń travel òun lọ lu ọba òun padà bọ̀ n ti máa ní kó bá mi rà wá ní wọ́n máa ń pa òkè yẹn ní film review magazine ló máa ní kó bá mi rà wá mo ní lígbà tó ga rẹpẹtẹ mo ti wá lọ́rẹ̀ kan gbà yẹn orúkọ ọmọ Tayo nìkan bá Victor bá mi gbadé fair art graduate lòun so àjọ wa di ọ̀rẹ́ àjọ máa ṣe state performance so òun náà tún ṣe àmì lóríṣiríṣi a máa ṣe lọ àgbà yẹn ní writers resort tó wà lọ́tà a máa ṣe performance ń bẹ̀ máa ṣe káàkiri so ó jẹ́ kí òye yẹn yé mi dáadáa àti pé mi náà jókòó mo ń ṣe àwọn à ń ka àwọn ìwé kan dẹ̀ ńgbà tó yá a tún lọ sí itpan wọ́n pe kíní ní itpan film school ní lẹ́kọ̀ọ́ yìí ó ṣì wà a tún lọ síbẹ̀ yẹn náà so kò ní kí bẹ́ẹ̀ àṣà àwọn kan náà nígbà tá a ṣe ń ṣe dọ́là ṣe ń ṣe wà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ ní pàtó àṣà àwọn kankan àyàn gbọ́dọ̀ jókòó a dẹ̀ ṣe ń ṣe dọ́là bá ṣe wà ń ṣe à ń ṣe research táyé bá yọ fún ẹ pé kíní kan tún lọ upgrade knowledge lọ sí film school kan tó lọ take course kan ṣe kankan à ń ṣe dáadáa so òun ló fún wa ní àwọn ọpọlọ yẹn torí ẹ tí wọn bá ní òun fẹ́ ṣe kíní kan nǹkan tó máa sọ fún ọ náà nìyẹn pé lọ sí film school lọ tó bá ti lọ òye yẹn á yí ẹ dáadáa nǹkan tí mo mọ̀ fẹ́ kọ́ náà mọ̀ mi ì fẹ́ jọ̀gá fẹ́yàn kankan akọ̀rìn jẹ́ bí àgbà nínú ẹ̀ ni pé mo sínú ẹ̀ pé bóyá ok I'm a senior colleague but pé bóyá ọ̀gá ẹ̀ ni mi ì fẹ́ ọlọ́run lọ̀gá gbogbo wa ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́dọ̀ ọpọlọ ta fi ń ṣe kínní ọlọ́run ló ní mi fẹ́ kí nǹkan tèmi mọ̀ kí wọ́n náà mọ̀ bó tó bá dé pé bóyá òun ṣe bí ọ̀gá kan fáwọn kan ń tó mọ̀ wọn ò mọ̀ tó bá ní kàn ṣe wọn kan kò lè yé wọn ó dàbí àbúrò mi kan Dàmọ́lá Ọlátúnjí nígbà tí LTV ṣe wà ní LTV ti gbà yẹn ọ̀pọ̀ àmọ́kè kan ní fẹ́mínà èèyàn kan ló mú wá bá ń gbà yẹn pé kí ló kọ ọmọkùnrin yìí o Jàre Ayọ̀ Martins àbúrò mi fẹ́ máa act film lè fẹ́ kó wà lọ́dọ̀ wá ọmọkùnrin wá dúró kí ẹ̀gbọ́n náà máa gbọ́ èmi ò ní caucus mi ní group ṣo fẹ́ máa act ó dẹ̀ fẹ́ tẹ̀lé mi wàá kọ́ lọ sí film school náà tó bá ti jáde máa bọ̀ wá bá mi kò sọ̀rọ̀ mọ́ ó dẹ̀ lọ sí tipan gbà yẹn bóyá ìṣe tó ń pè à ní tipan gbà gọ́sùn mo monitor ẹ̀ bí ìṣe tó ń gbà yẹn ní tipan jẹ́ pé mo dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ẹ̀ ó dẹ̀ ṣe fíìmù dáadáa pẹ̀lú orúkọ
Ọpẹ́yẹmí Ayéọlá ó ṣe fíìmù dáadáa pẹ̀lú ẹ̀. In fact èmi mo yẹ kó play lead role nínú fíìmù ọpẹ́ kan Òjò, òun ló play lead role nínú fíìmù yẹn. It was fresh out of its pan and oya Yàmúlájà bẹ̀rẹ̀ àwọn adúgbò lọ́wọ́ Ọlọ́run lẹ́nu òun náà ó ti yanjú ó mọ tán pé ó mọṣẹ́ ó mọ tinú tẹ̀yìn Ọlọ́run ló ní gbogbo kò ń ṣèyàn nǹkan tí mo mọ̀ lòun náà mọ̀ èmi láàkì ẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀. Apàdé títì ni ó rìn lọ títì ni àwọn àbúrò mi kan dẹ̀ tọ́ka mi sí pé sísí kan mà ló máa ń lọ yìí ó máa rẹwà ìrìn ẹ̀ máa skẹlẹ́ńkẹ́jọ òun dà wọ́n bá lóun ní àbágbáyà nàdá nìkẹ́ dá làbọ̀ àbágbáyà wọ́n jẹ́ parọ́ fún wa gbé tó lóun gbé bẹ̀kọ́ ló ń gbé tọ̀ àgbà tọ́lọ́ ni máa ṣe ń kọ́ tọ́lọ́ tó máa ṣe kò ń gé orí ẹ̀ bó ṣe máa ń ṣe fún mi Ọlọ́run mi tí mo fẹ́ràn tó fẹ́ràn mi mò ń wa ọkọ̀ lọ́jọ́ yẹn bá rí iwájú ilé wọn ló pọ́n tọ̀tọ̀tọ̀ ọmọ èrè mo ró dáa ní pé wọ́n rè ó sá wọlé àti bá ń pè lé wọn ilé káwọn pòpò ló lè rò ìjọba ìyá wa báyìí sìn bí ọmọ mẹ́ta fún mi àjọ ń gbé láti àlàáfíà gbogbo ògo tọ́lọ́run. ẹ̀yìn ọ̀sọ̀ òtọ́rọ̀ kò sí ìgbéyàwó kò tẹ́sí ìgbéyàwó nìkan kò sí ìbáṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin kan tí ò ní níkùn sínú torí inú kan náà kọ́ lẹ ti jáde ilé kan náà kọ́ lẹ ti jáde ìtọ́ kan náà kọ́ lẹ jọ ní ohun tó kàn dáa jù ni pé kẹ́ni kí ni wọ́n máa ń pè kí ní òyìnbó Yorùbá báwo dẹ̀ sọ́kà mi lórí kí òye yé ẹ̀yin méjèèjì kó yé ẹ̀yin kó yẹ ẹ̀yin pé nǹkan báyìí ni mò ń ṣe o nǹkan báyìí ni mò ń ṣe o tó bá tẹ́ lọ́rùn àdúró tó bá tẹ́ lọ́rùn kó máa lọ máa wò pé láti pé o nífẹ̀ẹ́ kò ní tipátipá o fẹ́ fẹ́ torí pé o nífẹ̀ẹ́ ìfẹ́ ìfọ́jú o ẹ̀yin tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀ lè fọ́jú o ojú ìfẹ́ lálẹ́ o ìwọ tó nífẹ̀ẹ́ ni kò má yẹ kí ìfẹ́ yẹn rúbọ ẹ lójú ó dẹ̀ mọ́ tí mo ń ṣe ilé ẹ kò sí gbà míì ara máa béèrè ẹni tó pè lọ́kọ ẹ kò sí níbi ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ẹ ti gbà tó bá dẹ̀ wà níbi ọjọ́ mélòó kan máa fa ẹrọ ayín kò sí kó má sí nílé wàá wò pé àǹbò ló lọ ó ti ẹ̀ mọ́ tó wà lóòótọ́ bọ̀ wá ṣe pé kí ló ṣẹlẹ̀ ìgbà wo ló máa wálé ìgbà wo ni máa rí mò ń sàárò ẹ̀ òun ni kó má ṣẹlẹ̀ bọ̀ nítorí pé òye ẹyẹ ó mọ iṣẹ́ tí mò ń ṣe ó dẹ̀ mọ̀ pé mi fi iṣẹ́ ṣeré mi ti fẹ́ falẹ̀ tí bá wà lé pẹ̀lú wọn mo wà lé ni bọ̀ tíṣẹ́ bá ti yá pé mo gbé báàgì mi báyìí àwọn mọ̀ pé ẹ̀ṣọ́ ti yá nìyẹn ó mọ̀ ó tiẹ̀ afẹ́ jàbí ẹnìjọ́ mẹ́ta kan bí ìjẹta báyìí sí tó yẹ fàyà ni pé èèyàn kan bá mi sọ̀rọ̀ iṣẹ́ ó pọ́kú tó bá mi sọ̀rọ̀ bí tó ti fẹ́ iṣẹ́ yẹn bíi pé ẹ fẹ́ iṣẹ́ ní ọ̀la ó wà ṣùgbọ́n bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ àdéhùn wa múlẹ̀ lénìí màá bí níbo ló fẹ́ iṣẹ́ ìgangan ló bá ní ìlú kan báyìí o tó bá ti kọjá Èkó tó kọjá Abẹ́òkúta tó kọjá Ìbàdàn tí mo mọ̀ dáadáa tó bá ti wọ àwọn ọwọ́ ọ̀nù yẹn mi ò lè lọ bẹ mi ò lè lọ ìlú yìí ò fararọ báyìí sìn security wa ò tight mọ́ ààbò yẹn ò dájú mọ́ gbogbo ẹ ti wọnú ara wọn kó ti ń ṣẹlẹ̀ ó bá ní mi ò lè lọ o má bínú máa gbówó ẹ padà mi ò dáwọ́ ẹ padà fún ó sanwó gidi mo lè dá padà fún tí wọ́n bá wo owó yẹn ọ̀rẹ́ ọmọ yẹn kí wọ́n ní ó ṣe lọ ṣèbẹ́ mi ẹ̀ ti ní kó má lọ nígbà míì ara máa ń sọ̀rọ̀ fẹ́ dà tó bá ti fọ̀kànjú àṣẹ gbọ́n tẹ̀mí ẹ̀ bá ń sọ má rò tó wó yẹn ẹ̀mí tó bá ṣì wà ẹ̀mí tó bá ṣe kí ló ń sàn ya tẹ́mi bá ṣì wà ìrètí ń bẹ nǹkan dáadáa máa ṣẹlẹ̀ ó bá mi jà ìyá mi bá mi jà ó ṣe máa ṣe bẹ́ẹ̀ agbára rẹ̀ fẹ́ báyìí fẹ́ má ṣe máa tún máa wẹ́ lómi mú ní ẹ̀wọ̀n náà gbọ́ tèmi wọ́n ṣe ń bá mi sọ ẹ̀ṣẹ̀ ń bá mi sọ̀rọ̀ kún lọ́lànà ni kí ni kí wá ṣe káwọn ti bá mi sọ̀rọ̀ bí ọ̀sẹ̀ kan sẹ́yìn àbọ̀sẹ̀ méjì sẹ́yìn sìn gbogbo àti yanjú àti wọn pé ké ẹni yóò lè wá síbẹ̀ yẹn kò lè wá síbẹ̀ so mo fún ìyàwó mi ohun òye yẹn yé gbogbo ẹni mo rántí pátápátá a máa ń sọ̀kò lura wa a máa ń ṣe tẹ́ntẹ́ a máa ń ṣe sùwé a máa ń ṣe àmàtàkáìtì a máa sáré a máa ṣe bójúbójú kò sí ìtawọ̀ ò ṣe nítorí ayé dùn gbà yẹn èsì ìbísí la máa ń há ọmọ amọ́lé tájà kan jáde mọ́ tó gbó
ààbò tó dájú tí ò sí náà ni kò sáàbò tó dájú mọ́ olúkàkú wọn ọmọ ẹ̀ mọ́lé ni wọ́n jẹ́ káwọn ọmọ yẹn jáde wọn bá àwọn ọmọ rẹ̀ wọn ṣeré wọn mingle kò sí yẹn mọ́ géètì ní láìláìláì ìgbà yẹn mo ṣọ́kẹ́ máa ṣe kàn lé mi màá dẹ̀ ṣe láìpẹ́ tí máa ṣe máa sọ fún yín màá sẹ́ni fídíò yẹn sí máa ṣe a máa ń ṣe kí ni mi nífẹ̀ẹ́ sọ́nsìn ká lọ ṣe ṣíwájú mi ìfẹ́ máa mú dání tá a máa ṣe kiri ń gbà yẹn ó jẹ́ kí ìfẹ́ yẹn wà láàrin wa láti oríṣiríṣi ẹ̀yà ni Ìgbò ni Haúsá ni Yorùbá ni àwọn Ghanaian Sierra Leone ibi tí mo gbé dàgbà nìyẹn ilé wa ń gbà yẹn we have Ghanaians we have Sierra Leoneans we have Senegalese we have Igbo Hausa Yorùbá we have Malians nínú ilé yẹn very big compound so ìbáṣepọ̀ wa wà gan àmọ́ pé ọmọ báyìí ní kinní ọmọ báyìí ní kinní kan wọn kò sí ẹ mọ́ ń sìn ayé ti di bó ṣe dà Ọlọ́run ṣàánú wa ni. aṣọ wífọ̀ mo gbádùn kí n máa lọ ṣọ aṣọ wífọ̀ yẹn kéèké mi lè ṣe o àmọ́ mo gbádùn kí n lọ ju kí n fọ lọ mi ì mọ ìdí o mo lè fọ o mo lè sì lè fọ dọ̀la o àmọ́ ká lọ yẹn ó bá mọṣọ lọ àmàjà ó lè bá mi lọṣọ máa ń lọṣọ fún ara mi ni máa ń ká àwọn ọmọ bíi wọn ń lọṣọ bẹ́ẹ̀ yẹn bó ṣe máa lọ rè ó náà ti lọ kó smooth ó náà kò gbọdọ̀ sí kíní kan ó náà ti dán wàá tẹ pamọ́ wàá tẹṣọ mọ́ báyìí ni àwọn pé ibi táwọn gbé bí òdìkejì ilé wa báyìí àwọn àgàn ìlú wà ń bẹ̀ wọ́n máa ń fọṣọ tó máa ń lọṣọ a máa ń wò wọ́n akọ́gbẹ̀yìn lọ bá wọn ni a máa wò wọ́n a máa jẹ́ wa àgàn yìí àṣẹ gbogbo ẹgbẹ́ la máa ṣe ń bẹ̀ ilé ìbá dẹ̀ ṣùnà àtún lọ gbogbo pátá yẹn pọ̀ a máa ń ṣàwọn ẹ̀gbọ́n lóru táwọn àmọ́ rẹ̀ wà yẹn bí ọwọ́ aago 11 lálẹ́ àti ẹ̀wọ̀n ìgbà la máa gbégbá ìwà afẹ́lẹ́ rẹ̀ wà àgbégbá afẹ́lẹ́ rẹ̀ wà àwọn kan máa sùn máa bú sí báyìí akàn bú sí ni ó ti rẹ̀ ó ti sùn á bú sí abálọ ilé ẹ̀ lọ jẹ wa ayó bátákún. ó pọ̀ rẹpẹtẹ àmọ́ mi ìfẹ́ mẹ́nu bá ń sọ pé ẹ̀yà gbàgbé ẹ̀ àfisẹ́yìn nílẹ́gùn fi ṣọ èmi padà sẹ́yìn nǹkan tó bá ṣẹlẹ̀ mi ò dẹ̀ rí ìdojúkọ náà tó lè ṣẹlẹ̀ sí mi nítorí mo gbàgbọ́ ní ọ̀rọ̀ àwọn bàbá wa tí mo lè dìmú di ọlá bí ọ̀nà kan ò bá dí èmi ò lè là tí máa sọ fáwọn èèyàn pé má jáyà màá dínà mọ́ ẹ ibi tákà ẹ̀ bá ká mọ́ ni ọ Olódùmarè ń gbọ́ ibi tápá ẹni ẹ bá ká mọ́ ló máa dínà mọ́ ẹ mọ́ ọ̀nà pọ̀ tó máa là tọ́ báyìí kan bá halẹ̀ mọ́ ẹ kìnnìkan má bàjà kàn tó kọ́ ara ẹ kó jókòó kó ronú ẹ wàá rí pọ́nà kan wákàn yọ ni pé ọ̀nà rí adé máa lọ tiẹ̀ dẹ̀ ṣe rere lọ́n tiẹ̀ nìyẹn ó parí mo ìfẹ́ padà sẹ́yìn mọ́ gbá wọn yẹn ti lọ mo ṣáà ń borí. fún èmi o ká gbàgbé iṣẹ́ ojoojúmọ́ ní mi máa ń dùn tí bá ti ń jí tí mo ti ní mọ́lẹ̀ àlàyé lómi ti dùn. ó pọ̀ rẹpẹtẹ ìkọ́ṣe ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ lẹ́njọ́ mẹ́ta tí mi ò lérò takọ̀ ṣe birthday lẹ́njọ́ mẹ́ta nǹkan kan yọ láti ibì kan lè dúpẹ́ ohun tí èèyàn lérò kọ́pọ̀ pé ó gbọ́ pé ọjọ́ bí ẹ ó dáa kí ló fẹ́ dààmú fún ẹ ní nǹkan báyìí tí ì ṣe nǹkan kékeré lóríṣiríṣi láti gbà àti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ṣe rí àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ tó bá mọ́ tó ń ṣe ẹ rí àǹfààní táwọn tó wà ní tí wọ́n jẹ́ igba ojúmọ̀ tí wọ́n ń jẹ ó pọ̀ rẹpẹtẹ ṣàtọ́jú ìwà rere òun lè ṣọ́ ènìyàn. kò sí àwọn tí ò rọwọ́ mú nù àtòbí àtọkùn ló rọwọ́ mú àmọ́ ṣe rí ohun tó kọjú sẹ́yìn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmí ohun tó jẹ́ òkúnkúndùn fẹ́ nìkan bíntín ni fẹ́ lòmí ohun téèyàn kan pé lómi akàn bíntín ni ẹlòmí àpò òun ti débi tóun lọ ilẹ̀ ẹ̀ ṣeré nìyẹn ẹni tó ṣe léyìí tó pariwo ẹ ẹlòmíì ṣe tí ò pariwo ó lè ra ń lọ ńlọ ẹ ohun tó ṣe ẹ náà wò kò pín yẹn kín ó lè ra ń lọ ńlọ ẹ bílẹ̀ ayé ṣe wà nìyẹn sọ pé àìmọye àwọn ọkùnrin náà tó ń ṣe nǹkan lábẹ́lẹ̀ torí pé iṣẹ́ ìgbé wọn ni wọn ò dẹ̀ pariwo ẹlòmíì á dẹ̀ pariwo ẹlòmíì ò ní pariwo ìbára bá wò náà pé àwọn obìnrin wa ló ń pariwo bọ́lá ṣe dóbìnrin ni àyìnbá àwọn obìnrin fẹ́ nǹkan tó bá ń tàn ìmọ̀ tó bá ti ń tàn báyìí ni wọ́n fẹ́ràn wọ́n á pariwo ẹjẹ́ àgbà fún wọn bẹ́ẹ̀ náà pé tó pé wọ́n fẹ́ nǹkan tó bá ń tàn ni wọ́n fẹ́ràn àwọn ọkùnrin gbogbo pọ̀nù wọn fẹ́ nǹkan tó bá ń pariwo. tábà ti mọ ohun tá à ń ṣe
tó jà jù nìyẹn. Ká mọ tá à ń ṣe nípa iṣẹ́, ká ní ìmọ̀ kan, èdè kan, ìran kan lórí ìbàyẹ̀ láàrin lọ. Tá a bá ń ṣe bóyá ká yé ṣe, olúkúlùkù ìgbésí ayé tó dára máa gbé. Bẹ́ẹ̀ ni, a ti dúpẹ́ pé àtẹ̀yìnwá yàtọ̀ sí ìsìn, gbogbo ẹ̀ tún peléke sí ni. Tá a bá ti ń ṣe dáadáa, kò sí wàhálà kankan fún wa.